Mo fẹ́ tẹ Yanrin. Ẹ máa fi sílẹ̀. Orúkọ Sangomayowa. Bayala. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. I will only remember. Ẹ̀sìn ní ìsẹ̀lẹ̀ wípé. Ok, bàbá, ẹ̀yin bẹ́ẹ̀ ti wà Mùsùlùmí ní kí ló kọ yín? Èmi ni Alhaji Mohammed Ọláníwájú Ìmáàmù Aláàfin. Pé ṣé Yanrin tí ẹ tẹ̀ yìí ó dàbí ìgbà tí títẹ̀ ni ó dàbí ìgbà tí èèyàn tẹ Ifá? Gbogbo àwọn nǹkan yìí ni ló ní ìranran. Táwa bá ń tú ní tiwa, a máa tú pẹ̀lú ọ̀nà Islam. Ṣùgbọ́n táwọn onífá bá ń tú, àwọn máa tú pẹ̀lú ẹsẹ̀ Ifá tiwọn. Ní ìsinyìí, bá a bá tẹ̀ ní ìsinyìí, a lè sọ pé ntaari èjì ogbè ni. Tá a bá tẹ̀ ní ìsìn, a lè sọ pé ntaari Bayala ni lédè Lárúbáwá. Tá a bá tẹ̀ ní ìsìn, a lè sọ pé ntaari Káúsàjì ni. Abárí mi ní ìsìn wọ́n lè pé ìròsùn lélẹ́yìí. Wọ́n lẹ́ni tó ní ìròsùn yìí o, tí ó bá jẹ́ sí pé ó ń tì ń ṣàlejò lọ́wọ́, kó ń tì ọ́ ṣọ́ra, yóò rí nǹkan tọ́jọ́ mọ́ bí ẹ̀jẹ̀. So bó ṣe lọ́nu yóò sọ fún wa pẹ̀lú mi pé lágbájá ẹ sọ fún pé kọ́mọ̀ tí rìnrìn àjò. Ó lè sọ mí kan sọ pé. Is a Muslim people in Yoruba, know to the left to the these people to the doing to the títẹ̀ for the Yanrin for the no for the Alhaji Muhammad Ìmáàmù Aláàfin. Aláàfin. Kí ló kọ yín? Muhammed Ọláníwájú. Muhammad Ọláníwájú is a chief imam for the Aláàfin inside to the palace in Ọ̀yọ́. So I come to the Baba for the doing for the Yanrin títẹ̀. So he's doing for me in AG Obe. So Baba saying it's my good life. Then he said he can do it to the títẹ̀ in Erosion. Erosion he can send for you. He cannot go to the travel for one woman. He cannot pregnant. He can send. He can go to the pregnant because after he say to the blood will be made from nǹkan. Yoruba said nǹkan oṣù. So for you to the born, then he said he can do like this, like erosion in a títẹ̀ for the Yanrin. He can send you. He cannot kill to the these people to the die. These people to the die. It mean in Yoruba for the somebody ó ti kú.
when he cannot go to the greeting or for the somebody is sick. It's like Ifa in ẹ̀rìndínlógún is the same thing talking for the títẹ̀ for the all of them. So bàbá ìjẹ́ etí àtẹ̀yí ṣe láti fi fún yàn ní mẹ́sẹ̀gì ni àbí láti jẹ́ wípé ó di dandan o gbọ́dọ̀ di àǹfà. No, láti fi lè sọ pé mẹ́sẹ̀gì tó wá pẹ̀lú ẹ̀mí máa gbìyànjú báyìí, máa ṣe báyìí, máa ṣe báyìí. A lè sọ fẹ́ lómi wípé ìwọ gangan fúnra rẹ o lè máa gbàdúrà nílànà tó bá mọ̀ pé tó Ọlọ́run ṣàánú mi o lórí ìka báyìí o. Lẹ́yìn ìjọba ìní kò tó máa ṣe báyìí. Ẹlòmíì a lè sọ fún pé tó bá jẹ́ pé ibi tó ń sùn aṣọ tó tẹ́ síbẹ̀ irú aṣọ báyìí ni lọ́ọ́ tẹ́ aṣọ white síbẹ̀ máa ní kó máa wọ̀ tó bá dẹ̀ fẹ́ sùn. So ó lọ bẹ́ẹ̀ ibi tẹ́ bá lè tí ó ti ń bá mú wa ìyẹn láàṣọ fún pé báyìí ní kò rẹ̀. Send a gift to the message for the you can do like this, you can do like this, you can do like this for you to succeed. You know, send you in need to the today to the doing or is Muslim or in need to the joy. This one is message for you for the your life. Only thing I coming to the doing to the Yanrin for the chief imam from Alafin for me to the know for the my life. So you can go to the go to the reading from Ifa to the doing Te Ifa. So for you to the going to the know for your life. So only thing. So for the going to the reading from Ifa to the Te Ifa or Te Yanrin for you to the know is your life. So is Yanrin Tite. It's not a low like you need to the Z to the Ifa to the convert from Ifa or for the convert from Muslim.